ta gan làwọn aráàlú ìbàdàn fẹ́ẹ́ tẹ̀lé? kò sí àní-àní pé fíìmù òṣèlú ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ní tìbútòòró orílẹ̀‐èdè nàìjíríà látàrí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027. gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ló sì ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn akópa tí múṣemúṣe wọn dá múṣemúṣe tí yóò bá wọn kópa nínú fíìmù náà kó lè jẹ́ pé ẹgbẹ́ tiwọn ni yóò gbégbá orókè. bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń wá akópa tó gbajúmọ̀ tí múṣemúṣe rẹ̀ sì dá múṣemúṣe bẹ́ẹ̀ làwọn aráàlú náà ti bẹ̀rẹ̀ sí ní tò sẹ́yìn olólùfẹ́ wọn nínú àwọn òṣèré wọ̀nyí. àmọ́ ọ̀rọ̀ àwọn ará ìbàdàn yàtọ̀ torá ọ̀mẹ́ni tí wọ́n fẹ́ tẹ̀lé gan-an. bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ tí gbajúmọ̀ òṣèré ẹgbẹ́ òṣèré àkọ́ọ̀dì jáde síta gbangba láti wá kéde èròǹgbà rẹ̀ láti wà nínú fíìmù òṣèlú tí yóò jáde lọ́dún 2027. ìyẹn gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú ìbàdàn ní aláàjì oríyọmí hamsat ṣe làwọn èrò tú jáde bíi bàbá èṣùà léyìí tó mú káwọn kan máa rò pé àbí tí ọkùnrin ọ̀yọ́ ń pè ọ̀hún gan-an ni wọ́n fẹ́ ṣe. àfìgbà táwọn ogunlọ́gọ̀ èrò tí wọ́n tún ya síta láti ṣe àtìlẹ́yìn fún gbajúmọ̀ òṣèré ẹgbẹ́ òṣèlú apc ìyẹn olóyè sharafadeen ali àfi bí ẹni pé yẹn kò tí ì tó rárá. ọjọ́ lọ́jọ́ tí gbajúmọ̀ òṣèré míì láti inú ẹgbẹ́ òṣèré apc tìlú àbújá wálé láti wá kéde èròǹgbà tiẹ̀ náà láti wà nínú fíìmù òṣèlú tí yóò jáde lọ́dún 2027. èèyàn olóyè adélábù pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́ẹ̀sì ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ agbára tẹ́lẹ̀ ní orílẹ̀‐èdè nàìjíríà ṣe làwọn èèyàn tún ya jáde lógúnlógún tí wọ́n ya jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n ya jáde nígbanígba láti lọ́ọ́ pàdé rẹ̀. yàtọ̀ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ òṣèré náà ló ti ń fojú hàn láti kópa nínú fíìmù èyí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lọ́dún 2027 yìí. fíìmù òṣèlú ti bẹ̀rẹ̀ ní tòótọ́ àmọ́ béèrè táwọn èèyàn ń béèrè ni pé ta làwọn ará ìbàdàn fẹ́ tẹ̀lé gan-an.